Yeah, ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, ọmọ alémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Máa lémi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn alẹ́ ulamahu warasatul anbiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ Muqaddam Sheikh àfa akọ́mọlẹ́sìn àfa akọ́mọlédè pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial. Mo kí yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá ká tara ṣàṣà, mo káwọn yẹn lẹ́sìn kẹsì kẹ̀yẹ lẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe gbòòwò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́jìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kú tí ò níná, mo ṣèbà ọjà tó kú tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọọ̀ni ìrìṣà ìgbìnìbí àti àpọ́n aláṣọ àlàfófó gbòòwò jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second àrólé Oòduà bàbá. Mo kí yín o. Mo wá kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé the first ẹlẹ́wù ètò Aláàfin Ọ̀yọ́ ọmọ kú tí kú ọ̀gbọ́dọ̀ pa, ọmọ àrùn tánú ọ̀gbọ́dọ̀ sí, ọmọ àdábàlẹ̀, ọmọ àfùmọ́ òde. Mo kí yín o. Mo fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Bàbá mo kí yín k'Olódùmarè kó jẹ́ ká túbọ̀ róòrùn yín ṣaṣọ pẹ́, kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba wá jẹ kó kárin kése. Mo kí yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá. Ó tiẹ̀ jẹ́ wípé ó mà ṣe o. Mo kí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Babájídé Sanwó-Olú pẹ̀lú gọ́vnà ta ló kù náà, ẹni tó bá kù mo kí yín. Mo wá kí bàbá mi Professor Bánjí Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mo kí yín o. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá àdìsá ọmọ adé ẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Bàbá mo kí yín o. Ẹ wo kò yẹ kí n ṣètò ní òru yìí toró rẹ̀ mí púpọ̀ jù. Àmọ́ àgbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀, àgbọ́dọ̀ mọ́ update ẹ̀yin ọmọ Yorùbá torí pé iná ti jó lórí kókó. Ọ̀rọ̀ ti dójú pé ojú báyìí lalákàn fi sọ́rí. Ẹ̀yin ìyá mi, bàbá mi tẹ́ wà ní diaspora, ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Boko Haram ti wọ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ń sọ pé àwọn Boko Haram ti wà nínú ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn Fúlàní herdsmen, àwọn bandits wọ́n ti wà nípínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ méjì gbáǹkọ́gbì ló ṣẹlẹ̀. Ìkan mú omi lójú ẹni,
ìkan pè wá ṣàkíyèsí pé ká túbọ̀ múra wa. mo wá dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàǹgàrà tó gorí àpáta lọ rèé lé téńté fún ìmọ̀ fi ọkàn bá wa lọ. gbogbo alábòsí pátápátá ni ò ní jèrè. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó dúró sínú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ ìran Yorùbá kò ní jẹ́ èèyàn. bálálẹ́ bá ní ọ́ dáa fún ọlọ́sàn ò ní jẹ́, báláàárọ̀ bá ní ọ́ dáa fún ọlọ́sàn ò ní jẹ́, bọ́lọ́sàn bá ní ọ́ dáa fún alálẹ̀ ò ní dẹ́. torí mo wo ọ̀rọ̀ yìí sùnùkùn, mo wò ó pé kí ló lè ṣẹlẹ̀, kí ló lè máa bí n tí ń ṣẹlẹ̀ yìí. mo rí wípé ejò lọ́wọ́ nú, ó sì ṣòro púpọ̀ kí àjòjì kó tó mọ bí tá a sìnkú baálé ilé sí bí ọ̀bá lọ́wọ́ aráalé nú. mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ ọ̀rọ̀ yìí, and I will repeat it again ní òru yìí wípé àwọn trucks tí ń kó àwọn èèyàn, pàápàá jùlọ àwọn èèyàn tí a bá so ọ̀kadà mọ́ lẹ́yìn, ẹ̀yin èèyàn ẹjí mo ní ká ẹ jẹ́ ká máa wà vigilant pẹ̀lú ẹ̀. That is another trick, another way tí wọ́n fi ń gbà kó àwọn ajínigbé wọ̀nyí, àwọn bandits, àwọn terrorists, ọ̀nà tí wọ́n ń gbà kó wọn wọnú ilẹ̀ káàárọ̀ òjíire nìyẹn. Ìlọ́ra, Ṣakí, Ìṣẹ́yìn, Àgbọ̀ Àmọ́dù, Ṣẹ̀pẹ̀tẹ̀rí, Ìgbẹ́tì, Ìgànná, Ìgàngán, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Fìdítì. ẹ má mà lajú yín lẹ̀kítà lò bọ̀ kókó wọ̀. bá a bá ń parọ́ fúnra wa ló kù. tá a bá sọ wípé everything is right, nothing is right. And I keep on saying it pé ìjọba kankan ò lè wá gbèjà wa, àwa yìí là á gbèjà ara wa. àwa yìí la lè yọra wa kúrò nínú ọ̀fìn tá a wà yìí. tẹ́yìn bá wá kọ̀ tẹ́ ẹ̀ ṣe gbìyànjú lórí bá a ṣe fẹ́ yọra wa, gbogbo ń bá padà kó wa lọ, á padà mọ́ sàbámọ̀, á padà mọ́ blame ara wa pé èé ṣe nígbà táwọn èèyàn ń sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́, kí ló dé tá a kọtí ikún. This is not the time for unnecessary ranting. This is the time to get to work. mo dẹ̀ ń sọ kèé sàsìkò tá a kẹ́ ń wá wí asán lásán. You don't just come on social media to rant. You must be able to pass vital information. ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ti débi pé ojú báyìí lalákàn fi sọ́rí. pánsá wa ò fura pánsá já, àjà ò fura àjà yìn, onílé ìran Yorùbá ò fura olè ti ń kó wa lọ. ẹjẹ́ ń bi wá léèrè sí àgọ̀ ló mú wa débẹ̀ ni àbá aya dẹ̀dẹ̀rẹ̀ àbí ìwé tá a kà ní yí wa lórí. kí ni tí ń ṣẹlẹ̀ gangan? Because I don't understand again. kò yé mi. kí ni nǹkan tí ń ṣẹlẹ̀? I don't really understand. tí n bá ló yé mi mò ń parọ́ ni, torí wípé ara àtàn táwa gbọ́ lẹ́nu àwọn bàbá wa kó tó di wípé wọ́n jásẹ̀, ó ní wípé akíkanjú nìran Yorùbá. And I will call out Ààrẹ Ọ̀nà Kakanfò again. àbí kí ló yẹ jẹ́jẹ́ Gani? I will call you out again torí wípé ẹ̀yin l'Ààrẹ Ọ̀nà Kakanfò. gbogbo yín náà lẹ́ ń wòran tó lóyè Sunday Igboho ṣàfihàn níbi tó wà tẹ́ ẹ ṣe mọ́ bẹ́ẹ̀ tí ò lè wálé. Now ogun ti ń kóran Yorùbá lọ, gbogbo yín ẹ sì ránjú kalẹ̀, ẹ ganu sí ẹ wò. sórí ìgbà tó gun bá kó wa lọ tán ni.
àwọn ọba tá a sì gbẹ́kẹ̀lé, àwọn ọba tó tún jẹ́ tó yẹ kó yẹ pé àwọn ni wọ́n máa bá wa sọ tó jọ mọ́ ọ̀rọ̀ ètò ààbò inú ìlú jù, àwọn náà máa ń jàjà àgbà yìí. They are now using every style láti máa divert attention wa kúrò lórí tó ṣe pàtàkì gangan tó yẹ ká mójútó. fẹ́ẹ́ tó bá lórí ọ̀fẹ́, nǹkan kan ṣẹlẹ̀ ní Lagos Ìbàdàn express road ní àná tí í ṣe ọjọ́ ajé Monday. ọ̀rọ̀ náà sì le púpọ̀, ọ̀rọ̀ náà le, ó le gan ni o. I have video but kò ṣe é display lórí social media torí ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀. níbi akitiyan láti gba odidi ọkọ̀ pásíńjà èrò a whole bus táwọn ajínigbé wọ̀nyí ní Lagos Ìbàdàn express road tán sá pamọ́ sí. attempt wọn láti gba odidi bọ́ọ̀sì was foiled today by our men. later àwọn ọlọ́pàá dé, àmọ́ káwọn ọlọ́pàá tó dé, the deed has been done. and nobody can tell us wípé kìí ṣe pé nobody can tell us wípé ariwo tá ń pa yìí, akitiyan tá ń ṣe yìí, àwọn ọmọ rí fìrìfìrí rẹ̀. Nobody can tell me that. tá a bá wá sórí afẹ́fẹ́, tá a bá ń pariwo pé àwọn kan ń fẹ̀mí wọn lẹ̀ fún ìran Yorùbá láti rí wípé torí ẹ má jẹ́ àparọ́ fúnra wa, we are already surrounded by this Fulani herdsmen, by this terrorists. mo dẹ̀ sọ mo ní ká tó ti wà ní ìsìn Mahmoud àbí nǹkan ló ń pè wọ́n, àwọn yẹn tó burú jáì, wọ́n burú. tá a bá wá dákẹ́ tá a pè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀yin ìyá wa bàbá wa tẹ́ ẹ̀ wá diaspora, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ̀ ṣe, àwa lọ́kàn lónìí ó lè kàn yín lọ́la. nínú àwọn tí ó ṣẹlẹ̀ sí lẹ́ni lánàá ọjọ́ ajé, tó bá jẹ́ wípé mọ̀lẹ́bí kankan nù yín bẹ́ẹ̀ ńkọ́, Ọlọ́run ló dòlẹ̀ mí wọn lónìí. àmọ́ tó dé mi lójú ni wípé ká ní wípé irú nǹkan tó yẹ káwọn èèyàn wa gbé dání ni wọ́n gbé dání ni, ó ṣeé ṣe lóòótọ́ ná àìrájẹkù orò, àmọ́ gbogbo wa báyìí ojú lalákàn fi sọrí o. àìgbélé ẹni ká fọrùn rọ, òwe ayé ìjọ ni o. a ti ń gbélé ẹni, a ti ń kán lẹ́sẹ̀, a ti ń kán lápá, kódà ẹ̀mí ti ń lọ sí i. ó yẹ kí n fi fídíò bẹ̀ hàn yín níbi tí wọ́n ti gbé ń bá wọn yọ àwọn ọ̀tá tó kó sí wọn lára ní àwọn tí wọ́n da ìbọn bò, and the operation lasted for more than 1 hour. tí ikọ̀ tiwa àti ikọ̀ àwọn ajínigbé tí ẹ fi jọ ń tàkú ọ̀rọ̀ sọ pẹ̀lú àyà burúkú, tí ẹ fi ògùn láká ayé bára wọn sọ̀rọ̀. tá a bá ń sọ, people will believe pé bóyá exaggerate. èmi yìí ní ìsìn wọn lọ́wọ́ tí mo lè fi gbé irinṣẹ́ kankan ìmàdá ìmọ̀ kankan mú. àmọ́ táwọn kan bá wá sacrifice, tó ń ṣe wàhálà, tó ń ṣe fìtìnátì, ó yẹ ká lè kún wọn lọ́wọ́.
báwo lẹ ṣe rò pé kò bá ṣe rí lánàá kí a whole 18 passenger bus àtàwọn káà bíi mélòó kan kí ẹ kidnap gbogbo wọn kí ẹ waste life wọn, báwo ni ò bá ṣe rí? Tí ò bá sí the little effort that we put in place with the help of olóyè Sunday Igboho, tí ò bá sí mẹ́ni ìta ń wí ìkọlà àbámọ̀ sọ, a ti ń wí à ń sá à ń kì í ẹlẹ́ẹ̀mẹ́ni ó kún. À ń wí à ń sọ gbogbo ẹ̀ ẹ̀dẹ̀ ń fi wá gún lágídí. Yorùbá ó mà ṣe o, ó ṣe gan o. Tá a bá wí tá a bá lọ ẹlòmíì ò ní ó yẹ ká rán àrá sí wọn, ó yẹ ká rán igbá sí wọn, rán kíni? Sàrà làwọn rán sí yín ni, sàrà lẹ́ rán sí yín. It is not the time, this is not the time to make mouth. Kẹ́ ẹ máa wá oògùn tí ò sí kiri. Ẹ jẹ́ kí àwọn ọmọ tí a náà ẹ jẹ́ wọ́n ní irinṣẹ́ tó tó irinṣẹ́ lọ́wọ́. Àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ tí ń jí ó yé wa pé definitely tá a bá ní irinṣẹ́ tó tó irinṣẹ́ lọ́wọ́, they will face these people. Àmọ́ kàkà ká ẹ ṣe bẹ́ẹ̀ ní tí ò sí lẹ́mọ̀ ni wọ́n máa wá kiri. Irọ́ 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 ilẹ̀ láìkì ẹ láìkì irọ́ ẹ láìkì ẹ̀tàn. Àwa dẹ̀ ń ṣègbìyànjú k'Olódùmarè ó má jẹ́ kí wàhálà ìdààmú olóyè Sunday Igboho ṣá lọ́sàn-án lóru àtàwọn tó nígbàgbọ́ nínú struggle yìí, k'Olódùmarè má jẹ́ kí wàhálà àwọn ó já sásán ni. Ó ti débi ológun ti gbé sá o. Oògùn tá a nílò jù ọmọ Yorùbá, àbùsárí kí bàbá ràn ọ́, kàdá máa ràn ọ́, ẹ̀yọ́nú gidi ẹgbẹ́ àwọn tá a nílò nu, àrà tó o fẹ́ rán àwọn gan tó o fẹ́ rán wọn sí gan àwọn ìyálàyà oògùn. Ẹ̀wọ̀n tó ṣe fún wọn Benin Republic níbi ìjarun, wọ́n wọnú ibẹ̀ yẹn wọ́n pa wọn sójà wọn lọ bẹ́rẹ́bẹ́. Sálà náà gbáradì tó ni, àmọ́ it caught them unaware. Tẹ́ bá wá dákẹ́ tẹ́yìn ya bàbá wa tẹ́ rò pé ìlú èbó lẹ́yìn wà, pé ń dá ń kojú ọ̀kàn yín, ẹ lè ran àwọn tí ń ṣe wàhálà yìí lọ́wọ́. Ó yẹ kẹ́ ẹ wá mọ̀ pé ó ṣeé ṣe kó kan ẹnìkan tí ó kàn yín. Ká nírú ń tó ṣẹlẹ̀ lánàá, mo dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho gan o. Ṣẹ́jú ló ń communicate. Even ńgbà táwọn ọlọ́pàá tí a débẹ̀, àwọn gan sọ pé àkàsálí àwọn wọ̀nyí gbìyànjú, omi ló pọ̀jọ kà lọ. Lóòótọ́ no life was lost ní igun tìran Yorùbá, àmọ́ wọ́n ṣe léṣe púpọ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó tẹ́wọ́ gbà wọ́n, tí a bá wọn yọ ojú àwọn nǹkan burúkú tí ó tó wọlé sí aláwọn ọ̀fẹ́ pé lórí afẹ́fẹ́. Tòrá ẹ̀rọ bá jiná tùbò wọn. Wọ́n bu àwọn passengers yẹn gidi. Wọ́n ẹsẹ̀ ń yọ méjì ni. If you want the video, I will send it to you. Eléyìí sọ̀rọ̀ ẹnu. Kèéjì sọ̀rọ̀ ẹ wọ́n dẹnu fún wa. No, Lagos Ìbàdàn express road. Ní àná Monday ọjọ́ ajé. Àná Monday ọjọ́ ajé. 09036371643. If you want the video, just message me on WhatsApp. I will send it to you. Ẹ ra àwọn tó ṣe léṣe. Tó jẹ́ passenger. Tẹ́mi wọn ọ̀bá tó ṣòfò lánàá. Tí wọn àbá tó dẹran ògún lánàá. Tí wọn àbá jí gbé lánàá.
àmọ́ èyí tọ́wọ́ àwọn ikọ̀ wa náà mú àìrájẹkù orò wọ́n ti fà wọ́n léjọba lọ, wọ́n níjọba máa kún wọn lọ. màá fi fídíò kan hàn yín ìdí tá a fi gbọ́dọ̀ wà extraordinarily careful lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí lórí àwọn tírọ́ọ̀kì wèrè tá a fi ń kó àwọn haúsá fúlàní wọ̀nyí tí ń sun ọ̀kadà àmọ́ àbí ọ̀kadà yẹn ni àwọn irinṣẹ́ ẹbú ló wà o. I will show you the video now. I will show you the video. Ore. Yeah. The Boko Haram are now in Oyo. Some of them were caught. Look at their machines. And their guns were hidden under this truck. They escaped. But they've been caught, according to the report, between express towards Ilora. So we have to be security conscious now. In fact, these days, all the trucks that pass through express have to be thoroughly checked. They use it as hideouts, where most of their guns and other ammunitions were being hid. Look at this one too. God knows what is hidden under this now. So we have to be security conscious. This movie was how I saw it with my eyes today. Just like James Bond film, when Abatako engaged them with guns before they were caught. They were scattered, but some of them escaped with their guns. So it's AK-7, what's the name? So please, we should be conscious of ourselves. All these people that push Ebola have to be cautioned, they have to be challenged. Gbogbo àwọn mọ́là tó máa ń tirin nínú estate yẹn, they are only there to survey this expressway between Olaroya and Mobi Express in Oyo. Yes. Before they were caught, look at their machine, they left with the cow. This truck was forced to stop. Look at the tire. It was punctured by gun. Sorry. Hey. Ó yẹ káwọn àmọ̀tẹ́kùn ní àtò wọ́n kàrà kàbọ̀ wọn kí wọ́n fi wọ́n lẹ̀. Òkókò kékeré bẹ́ẹ̀ kàrà kàbọ̀ wọn bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀. Yeah. Be security conscious. Be security conscious. Oyo is not safe anymore. You can see by yourself. ṣe ti rí báyìí ẹgbọ́n tó ṣẹlẹ̀ àánú mi ń ṣe mí tèmi sọlọ́run, àánú àmọ́ Yorùbá ń ṣe mí tèmi sọlọ́run. a bá ń pariwo pé àwọn wọ̀nyí ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣe gbá kan àlejò tí ẹ rẹ́spọ́ǹdì wọn à ṣe nǹkan kan wọ́n ń wò wọ́n náà ni pé wọ́n ń jà fúnra wọn ni wọn ò jà fúnra Yorùbá. bá a bá ní ọ̀kàn wá lónìí ó lè padà kàn wá lọ́la. I just don't want to talk much toró tiẹ̀ ti rẹ̀ mí. màá kàn fi tòní hàn wá tànà ràn wá ráńpẹ́. màá kàn fi ràn wá màá máa ṣe kinní yẹn báyìí so that ẹ̀jẹ̀ yẹn ò ní ṣò lọ títí. tí wọn àfi ní bánu péjì mi.
ẹ ti rí àwọn tó ṣe léṣe nìyẹn o níbi tí Lagos Ìbàdàn express mi ìfẹ́ ká ban mi mo ṣe ń ṣe báyìí o torí ẹ̀jẹ̀ yẹn pọ̀ ẹ ti rí ó pọ̀ ibi tí wọ́n ti ń bá wọn tú síta ilẹ̀ ń wò mo wá ń rọ̀ yín mo ń bẹ̀ yín ẹ̀yin ọba wa tẹ́ ń jíjà wèrè tó ẹ pé jà àgbàlẹ̀ ń jà kí wọ́n na lágbájá lóògùn wọ́n na tàmẹ̀dò lóògùn orí ẹni náà yàn lóògùn ó burú tí ò lè lọ rèé làwọn Fúlàní lóògùn wọ́n na lágbájá lóògùn ó kú owó tẹ́lẹ̀ kú irú oògùn tẹ́ fi nà yẹn ẹ lọ́ fi nà àwọn bandits ẹ lọ́ fi nà wọ́n ẹ jẹ́ wọn kú dànù náà ẹ̀yin ni a máa wá tí ọ̀sọ́nù kí ìkúìpù àwọn tí wọ́n volunteer ìkúìpù wọn tí wọ́n bá ní ohun ìjà tó tó ẹgbọ́n tí wọ́n sọ nílọ́ra wọ́n gbé kékeré kàbí nǹkan lápè àwọn tí wọ́n wá mú sakabula oúnjẹ wọn rówó ra nǹkan tí wọ́n ó fún jẹ. And yet adẹ̀lá ń jà fómìnira adẹ̀lá ń jà fúnra Yorùbá kí wá là ń jà rálì ní ń bọ̀ lọ́nà yìí tá a bá palẹ̀ mọ́ yóò léwu èèyàn palẹ̀ mọ́ dọ̀fọ́n ni ẹ̀yà ṣètò ààbò sódà rálì wa yóò lè mì tìtì àwa náà lè fi balẹ̀ ọkàn á fi ṣe rálì. Ẹjá palẹ̀ mọ́dẹ̀ dọ̀fán ọ̀fán àtọ́fẹ́ wọnú lẹ́gbà tí ọ̀bá rí nǹkan kan tí ò rí kan tí ọ̀fẹ́ ló gbé jẹ fúnra ẹ̀ yọ bọ́ pa ẹ dákun wọ́n ní wípé kọ́ èyí tó ṣẹlẹ̀ Lagos Ìbàdàn express road I was called. Ibi tá ti ran àwọn èèyàn yẹn lọ́wọ́ mi ń fẹ́ dárúkọ ni. Mi ń fẹ́ dárúkọ. So ẹ jọ̀ọ́ irú ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ káàárọ̀ òjíire ó tó à ń pé rúwò báyìí o. Bóyá kí n ṣètò fídíò yẹn play kẹ́ ẹ lè rí kí n tá ń sọ ó lè yé yín dáadáa. Kó lè bá a ṣe kíni kó lè bá a yé yín. Their machines and their guns were hidden under this truck. They escaped, but they've been caught, according to the report, between express towards Ilora. So we have to be security conscious now. In fact, these days, all the trucks that pass through express have to be thoroughly checked. They use it as hideouts where most of their guns and other ammunitions were being hid. Look at this one too. God knows what is hidden under this now. So we have to be security conscious. This not be Wasau. I saw it with my eyes today. Just like James Bond film. Irun tó ṣẹlẹ̀ ní ọ̀nà express lẹ́nìí náà nìyẹn àná nìyẹn. Gone before they were caught. They were scattered, but some of them escaped with their guns. So if it's AK-7, what's the name? So please, we should be conscious of ourselves. All these people that push Bola have to be cautious, have to be challenged. Gbogbo àwọn ọmọlá tó máa ń tirin nínú estate yẹn
They are only there to survey this expressway between Olaroya and Mobi Express in Oyo. Yes. Before they were caught, look at their machine. They left with the cow. This truck was forced to stop. Look at the tire. It was punctured by gun. Sorry. Káwọn àmọ̀tẹ́kùn ní àtò ó kàrà kàbọ̀ wọn kí wọ́n fún wọn lẹ̀. Àkókò kékeré kí wọ́n kàrà kàbọ̀ wọn kí wọ́n fún wọn lẹ̀. Yeah, be security conscious. Oyo is not safe anymore. You can see by yourself. Àwọn pípù yìí wọ́n expert débi wípé the first thing tí wọ́n kọ́kọ́ máa ń protect láyé wọn nìbọn wọn. Wọ́n protect ẹ̀ ju tàǹdà alẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá rẹ̀ ń tó ṣẹlẹ̀ ní òpópónà Lagos Ìbàdàn Express Road ní àná. Ẹ̀rọ kan ṣe fíìmù ni. Làwa ṣe ń bẹ̀ yín là ń rọ̀ yín ẹjẹ́ tí a náà ó ní nǹkan lọ́wọ́ ẹ ṣàánú wọn tó bá pẹ́ lóòótọ́ ẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá ẹ dákun lórí prógrámù yìí I know people who can really help these people tó bá fi lè fi ẹ̀mí ara wọn jì it takes us nothing when I say nothing mo dẹ̀ ń pe àbámi olóyè Sunday Igboho Àdìsá ọmọ aládìíkó ẹ bá wa bá àwọn tó lódùmarè ṣẹ́gi ọlà fún nínú struggle Yorùbá nation ẹ bá wa bá wọn sọ̀rọ̀ you've done it before I want you to do it again. I want you to do it again. Kí ẹ bá wa kún àwọn wọ̀nyí lọ́wọ́ káà náà ó dúró bí ọmọkùnrin. 09036 37 1643 ẹ béèrè fún fídíò yẹn I will send it to you on WhatsApp. 9036 37 1643 ó pè bóyá 1 naira lẹ fẹ́ fún wọn ni o bóyá 2 naira ni o. Let us support them. Gbogbo àwọn pásíńjà lénìí wọ́n ń dúpẹ́ fọlọ́dùmarè tó dá wọn ní. Wípé àwọn dúpẹ́ o. Àjáde ìwọlé Olódùmarè ò ní jẹ́ kẹ́nìkan kan wá lẹ́ẹ̀kárọ̀ òjíire mọ́. Àmọ́ ojú báyìí làlákàfí sọrí o. Ẹjẹ́ ṣera wa ní onígbọ̀wọ́ àwọn báyìí ní gbáwo onígbọ̀wọ́ báwo ọ̀bá gbáwo onígbọ̀wọ́ àwọ̀ atẹ́ àwọ̀ àfàyà pẹ́rẹ́gẹ́dẹ́. Ẹjẹ́ kún wọn lọ́wọ́ o. Tèmi yé mi ẹ̀yin ìyá mi bàbá mi ẹ fẹ́ wálé fún iléyá tó òpópónà yóò bá di fífọ̀ mọ́ ẹ wò ẹ má wálé. Tọ̀sánà tó safe àwọn tó lè gbìjà yìí náà ń jà yìí ààrẹ kún wọn lọ́wọ́ ṣe ti rí èmi àmọ́ nǹkan ká gbé o níta ẹ̀ka kékeré tá ẹ fún mi èmi náà fi ń ṣọ́ra mi àti yá aláwùyá àyàsẹ̀ àwọn àfá tí ó ní àmọ́ ṣe kíní gan ẹgbẹ́ ti ń lo mòpó o pásítọ̀ mòpó àti civil defence àti sójà ní ń lò mọ́tọ́ra ààrẹ o lọ́ọ̀rẹ́ sígbẹ́rẹ́ ọlọ́kọ̀ sígbẹ́rẹ́ ẹgbá wọ́n bá sáti ní ikú Fúlàní ò ní tọwọ́ rẹ gbogbo tó bá ṣe tí ò ní jẹ́ kí ìbọn wọn ràn ọ́ lọ sí o kẹsì bá wa kún àwọn wọ̀nyí lọ́wọ́
mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ àmẹ́yìí tí mo sọ yẹn ó yẹ kó ti yé wa inú yẹn ń bí mi torí tí mo tiẹ̀ rí ní àná yẹn ó bà mí nínú jẹ́ díẹ̀ kò tó wá bà mí nínú jẹ́ torí wípé operation wọn ò wà successful yes kò jẹ́ ó bà mí nínú jẹ́. 09036 371643 ẹ dẹ̀ máa kún èmi náà lọ́wọ́ lórí dátà mo fọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìgbòkègbodò màá lọ sọ́tún màá lọ sósì kì í ṣe pé convenient fún mi náà ń gbá ọ̀kadà mọ́ra wọn á lọ àmọ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ òmìnira àrán Yorùbá yóò sì sojú ẹ̀mí mi yóò sojú ẹ̀mí gbogbo yín pátápátá olóyè Sunday Igboho Oòṣà wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n mọ̀ ní àsíá Yorùbá nation sókè àti bàbá mi Professor Banji Akintoye ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kó àbíbù yìí lọ́wọ́ 09036 371643 ó ti dójú ẹ̀ báyìí o it has gotten to its peak ó ti dójú ẹ̀ ẹ rà á lọ ẹ má jẹ́ wọ́n pa wá tán ó dàbọ̀ no going back the struggle continues we will never relent until we get to where we're going thank you so much God bless you all.